tẹ́ bá ń gbọ́ pé social media ti dàrú ẹ̀yin èèyàn mi social media ti dàrú in fact social media máa gbaná tẹ́ bá gbọ́ pé ẹ bẹ̀rù ayé o ayé àbìdí yàn ẹ bẹ̀rù ayé Ojuabe ẹ̀gbọ́n ẹ̀ ti jábọ́ lórí ọ̀pẹ ó ti ṣúké lọ mú ẹ̀gbọ́n ẹ̀ so jágbajàgba bóyá wọ́n ti kan ẹlẹ́dẹ̀ ẹ̀ mọ́lẹ̀ ni mi ò mọ̀ jágbajàgba tó ń bọ́ láti ẹnu ẹ̀ jágbajàgba tó ń bọ́ láti ẹnu ẹ̀gbọ́n ẹ̀ Ojuabe go and call your sister to order because by the time tó bá máa dẹ́tì ó máa dẹ́tì fún wo àtẹ̀gbọ́n ẹ̀ náà ni by the time tó bá máa sórí gbogbo nuisance ẹ̀gbọ́n ẹ̀ ló ń constitute yẹn by the time tó bá máa dẹ́tì ẹ̀yin èèyàn ṣe rí ọlọ́run kí lọmọbìnrin yìí ṣe fún yín kí ni Iyabo ṣe fún yín gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà mo tún alájọṣọmọlú ṣé mo sún ni àbí mo tún alájọṣọmọlú tó lọ ń gba àjọ tó ń fi orúkọ Queen Mother ń gba àjọ lọ́wọ́ àwọn èèyàn torí pé àwọn èèyàn ti ń rí lọ́dọ̀ Queen Mother ẹ ṣàmọ́ bí Nàìjíríà ṣe rí gbogbo èèyàn ló fẹ́ súnmọ́ Iyabo ó wá ń lo opportunity yẹn láti máa scam àwọn èèyàn ó fẹ́ súnmọ́ Iyabo má wọ̀rí a tún gbowó lọ́wọ́ àwọn èèyàn gbogbo wọn ló jáde tó sọ̀rọ̀ ǹgbà yẹn pé ó ń lo orúkọ Iyabo you know how Nigerians can be ó fi orúkọ Iyabo ó fi ń lu àwọn èèyàn jìbìtì àwọn tó ń gbowó lọ́wọ́ wọn àwọn tó ń ṣe kinní tí débi dórí àjọ tó wọ́n ń gba àjọ tí òkòwò wọn lẹ̀ fún wọn àìmọye èèyàn wọ́n ní oríṣiríṣi group lọmọ yẹn ti ṣí using the influence of torí pé òun ti súnmọ́ Iyabo ó fi ń scam àwọn èèyàn gbogbo alárántí ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ ìgbà tọ́rọ̀ ìmáṣẹlẹ̀ they drag Iyabo's name into the mud ọ̀tọ̀ lèèyàn tẹ́ kówó fún kí ló kan Iyabo pẹ̀lú gbogbo kìíní in fact kò tí ẹ yẹ kí Queen Mother dá sí nǹkan tí mo máa ń sọ nìyẹn ṣé ìwọ náà kówó fún ni ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn tún ṣe padà jáde ọ̀rọ̀ tó dá wàhálà lẹ́ǹgbà yẹn tí wọ́n gbé Queen Mother sórí fóònù tó sọ̀rọ̀ sí Iyabo ìbolo sí àwọn ọmọ rádaràda tó máa ń kó kiri yìí má kó àwọn ọmọ rádaràda kiri mọ́ kí ló tó ń tójú tiẹ̀ ìbolo ti máa ń rí wọn náà tí Iyabo fún woman yẹn jẹ wípé ẹ lè má sọ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lórí live video náà kí lẹ mí pé bo mo ti ráwọn ọmọ tí mo kó jọ ṣé tí bá fẹ́ ṣe fíìmù tí bá ní ìdáwọn small artist ṣé ẹ máa kó àwọn ọmọ yín lẹ̀ láti ìlú òyìnbó ṣé báwọn ọmọ tó wà lọ́dọ̀ mi náà ni mo máa lò láti fi ṣe àwọn small roles nínú fíìmù ṣé ẹ̀yin máa kó àwọn ọmọ yín lẹ̀ láti ìlú òyìnbó pé kí wọ́n bá mi ṣe fíìmù ni Queen Mother was just giving all these small girls opportunity to act a movie opportunity to become somebody in life putting them in limelight so that at least they will be making 1 or 2 coins káwọn náà máa fi nǹkan kan sápò turning them into at least little celebrity kò dẹ̀ mọ̀ ó dàbẹ̀ ní pé téèyàn bá gbọmọ sí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù báyìí ó gbọmọ sí ṣọ́ọ̀bù pé ókè wọ́n mọ̀mọ́ yẹn wá kò níṣẹ́ wọn ò fẹ́ kó lọ gbóyún kiri kó má máa dopa kò séyàn kankan kò lẹ́bí kò lára ó gbà á sí ṣọ́ọ̀bù kó wọn bẹ́ẹ̀ ta ọjà ọmọ wa ń gbẹ̀yìn ó wá lọ ń resell fáwọn kọ́sọ́mà ó ń jí ọjà ó tún ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Queen Mother nìyí tí mo tún tó lọ ń gbowó àjọ lọ́wọ́ àwọn èèyàn tó ń fi orúkọ Queen Mother parọ́ tó ń kó gúrùpù jọ lóríṣiríṣi wọ́n ní oríṣiríṣi gúrùpù àjọ ló gbà àwọn èèyàn tó bá tún fẹ́ meet Queen Mother ó tún monetize ó tún gbowó lọ́wọ́ wọn táṣìírí tún ní gbogbo ìgbà yẹn bó ṣe dragi orúkọ Iyabo Ojo sí ni mo ní mistake tí Iyabo ṣe ni pé ó reply kò tí ẹ yẹ kó bá anybody sọ anything ṣóun ló gbàjọ ni àbọ̀n ló sọ pé kẹ́ wá dáwó fún there was even a time tó sọ pé mo tún sọ pé Queen Mother ní ìdí owó láti ṣe return of arrears o wípé kí àwọn fans àwọn page tó create yẹn káwọn fans kan dá owó àṣẹ ó lọ ń ya fọ́tò pẹ̀lú Iyabo ni àwa máa lo fọ́tò yẹn a fi máa scam àwọn èèyàn wípé Queen Mother fẹ́ ṣe return of arrears o kan contribute owó wọ́n fẹ́ ṣe content return of arrears o káwọn fans ẹ̀ náà kan tó táwọn èèyàn máa dáwó lọ rà ẹ̀ bọ́mọ yẹn ṣe ń ṣe nìyẹn Queen Mother did not know báwo ló ṣe fẹ́ mọ̀
she was the one using her name. Ṣé Queen Mother ń bá Motun gbénu ilé ni? Motun will come when they need her. Ó yá Motun, a fẹ́ ṣe nǹkan kan, ṣó máa wá, ṣó máa ní time, ó máa lọ opportunity ara ṣe content pẹ̀lú Iyabo. Content yẹn tó bá ti padà sí mainland, òun ló fi máa lọ tún àwọn èèyàn ẹ̀ jẹ. Iyabo ò mọ anything. Iyabo ò mọ anything until ìgbà tí gbogbo kinní yẹn tó cast. Ìgbà tí kinní yẹn cast, wọ́n gbé Queen Mother sórí online. Mo ń sọ fún yín ni o. Torí ìgbà tí Egbon Ojuabe tó jáde tó ń wíwìkúwì lẹ́nu. Nígbà tí kinní yẹn cast, wọ́n gbé Queen Mother sórí online báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí ni. Ibo ló ti rí àwọn ọmọ tó máa dójú tì ẹ́? Ibo ló ti máa ń kó àwọn ọmọ kiri rádaràda ìkiri náà? Kò sí ọ̀rọ̀ tó ń sọ sí Queen Mother. Kò sí, ẹ gbàgbé. Tó ń ya kanyama ojú ẹ̀. Tí Lizzy náà mú sẹ́nu pé Iyabo ló lọ ń rán ọmọ yẹn pé kó lọ máa gbàjọ. Iyabo ló lọ ń gbàjọ lọ́wọ́ ọmọ yẹn. Àjọ tọ́mọ yẹn bá ti gbà Iyabo ló ń kó kíníkan tí ò sí nǹkan kan tí Iyabo mọ̀ ń pa àjọ. Èló ni gbogbo owó àjọ yìí náà? Kò máa pé 5 million. Kò máa pé 5 million. Kí ni Iyabo fẹ́ fi ṣe? Tí màmá Àjàrà Bùkà náà dá tiẹ̀ sí, Iyabo ń lo cheap labour. Iyabo ń lo cheap labour fún return of earnings o. Ọmọ yẹn wà ní return of earnings o. Nígbà tó fẹ́ ṣe fíìmù yẹn jáde. Ọmọ yẹn wà ní return of earnings o. Cheap labour ni Iyabo ń lò. Àwọn cheap labour kò sanwó fún wọn tí Iyabo fi jáde pé gbogbo àwọn girls tí mo lò pátápátá yìí mo sanwó fún. Tó bá ń wọ́ ọmọ lẹ́pa ọmọ ní gúgúrú àbí housemaid nínú bẹ̀. Ṣé Fúnkẹ́ Akíndélé ló máa ṣe housemaid nínú fíìmù yẹn ni? Ṣé báwọn ọmọ kéékèèké yìí náà máa kó sí? Wọ́n tẹ̀lé lọ àwọn big actress tó ti wà nínú Nollywood. They will use all this upcoming náà. Wọ́n máa fi ṣe àǹtí ẹ̀jọ̀ mò ń wá lágbájá ṣé bí báyìí ló ń gbé àwọn sí bẹ́yẹn. Mo máa fẹ́ kó ti return of earnings o ni. So that mi ò ní ṣe spoiler alert fáwọn tí ò ti wò. Àwọn sí bẹ́yẹn ni Iyabo máa kó wọn sí wípé okay o at least wọ́n ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Àṣẹ gbogbo oore tọmọ lọ́mọ ṣe ibi ilẹ̀ máa fi sùn. Ní Egbon Ojuabe jáde ló tọ́ọ̀nù ọ̀rọ̀ yìí upside down bí eléyìí. Tó ń sọ pé nígbà tọ́rọ̀ yẹn wá cast tó wọ́n sọ pé Iyabo should wọ́n gbógun ti Iyabo pé Iyabo should if Iyabo knows nothing about this thing Iyabo should not let torí mo tún ti wà nínú fíìmù yẹn already. Fíìmù wọn dẹ̀ ti parí fíìmù wọn ti edit ẹ̀ wọ́n ti fi sí cinema house wípé Iyabo should say Motu should not come. Motu is supposed to be part of the content because she's in the movie and she should go to the movie premiere. They now said okay Motu should not go to the movie premiere so that gbogbo wàhálà yẹn she will go and sort it. Kò ní dàbẹ̀ ni pé lẹ́yìn ìgbà tó ṣe gbogbo aburú yẹn wọ́n sì fi ń ṣe premiere. Ṣé ti understand this? That was what she did torí pé wọ́n dẹ̀ kẹnu bò ni. And she said, okay, Motu, please, don't come to my premiere. In fact, don't even come close to me. Gbogbo nǹkan tó bá ti issue tó bá ti ní, go and settle it. I have nothing to do with this. In fact, nínú gbogbo eléyìí tá à ń sọ yẹn gan, Iyabo tún refund èèyàn kan lówó. Owó tí ó gbà tí ó mọ nǹkan kan pa ẹ̀. She used her money to refund somebody money. Lára owó tí mo tún gbà. Lára owó àjọ alájọ tí mo tún gbà tí ò kò lẹ̀. Iyabo tún lọ refund. Mo ti gbàgbé iye tówó yẹn jẹ́. She even refund somebody money owó tí ò mọ nǹkan kan mo tún ló lọ gbàjọ alájọ tó lọ ná jẹ. Iyabo tún kó owó yẹn owó tiẹ̀ ó tún fi refund èèyàn tó gbàjọ lọ́wọ́ ẹ̀. She paid èèyàn tó gbàjọ lọ́wọ́ ẹ̀. She now said Motu should stay away from her at least for the return of earnings. Motu apologized. They said for now please ọ̀rọ̀ tiẹ̀ ti dá wàhálà lẹ̀. Iyabo doesn't need negative kinní publicity nígbà tí fíìmù ẹ̀ fẹ́ jáde. The film ó ti wà ní gẹ́gẹ́ tó kó jáde wọ́n ti wẹ̀ ti súnmọ́ premiere of return of earnings gan nígbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀. Nígbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ wọ́n ti wà ní gẹ́gẹ́ tó premiere of earnings wọ́n wá ní òkè kí mo tún lọ jókòó náà kó lọ sọ́ọ̀tì gbogbo eléyìí tó kù kó má ti wá fi rẹ́dẹ̀rẹ́dẹ́ because the more people continue to see Motu tó gbàjọ lọ́wọ́ wọn with Iyabo Ojo the more they will start dragging Iyabo Ojo wọ́n máa rò pé òun àti Iyabo Ojo ń ṣiṣẹ́ ni. This is what happened. Ẹ wo bí Egbon Ojuabe ṣe gbé. Egbon Ojuabe wá sọ pé Iyabo Ojo fẹ́ já Motu bọ́. Mo ráyé mo sá fáyé mo rí ayé mo sá fún ayé ní nǹkan tó ṣe ojú wa ẹ̀yin èèyàn mi. Ayé àbìdí yànyàn mo rí ayé mo sá fáyé.
Ẹ̀gbọ́n Ojuabe ń sọ fún wa pé Iyabo fẹ́ já mo tún bọ́ ni. Báwo ni Iyabo ṣe máa sọ pé kí mo tún má wá sí premier of Arinzo? Ó fẹ́ já mo tún bọ́ ni. Ó lóun lòún dúró tí mo tún ní gbogbo ìgbà yẹn pé kó má wọ̀rí sójà go sójà kan barrack remains ṣe mo tún tó lọ ń gbá àwọn èèyàn tó ń gba àjọ lọ́wọ́ wọn tó ń forúkọ Iyabo parọ́. Òun ni ẹ̀gbọ́n Ojuabe jáde tó sọ pé Iyabo fẹ́ já wọn bọ́ ni wípé òun nǹkan tóun fi gba tìyàbọ̀ nìyẹn torí pé ó fẹ́ já mo tún bọ́. Mo tún tó fi orúkọ Iyabo tó fi ń lu jìbìtì ló wá sọ pé Iyabo fẹ́ jábọ́. Ẹ̀yin èèyàn mi àti kẹran mérò. Báwo làwọn èèyàn ṣe máa ń ṣe báyìí náà? Àbí ṣé gbogbo yẹn rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ni? Tí woman àbẹ̀bí yẹn tó sọ pé Iyabo ibo ló ti ráwọn ọmọ rádaràda yìí tí Iyabo sọ pé àmà ẹ̀ lè sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ló tó fẹ́ lè dìjà àwọn méjèèjì. Ẹ wá sọ pé Iyabo nǹkan tí Iyabo ò mọwọ́ tí yóò mẹ́sàn tí mo tún lọ kó sí tí Iyabo tún ṣe refund owó tí ò gbà tí ò mọ nǹkan kan. Ẹ wá sọ pé Iyabo ló tún fẹ́ já mo tún bọ́ wípé kí ni Iyabo ní ibo ló sì dé. Ẹ wo bó ṣe sọ fún mo tún pé kó má wá sí premier ẹ ṣebí mo tún ní ilé ní ṣé mo tún ti wá kú ni ṣé nǹkan kan ṣe mo tún ìgbà tí mo tún òde lọ premier ṣé kò gbà ṣebí mo tún sì ṣe premier yẹn tó sì wọṣọ return of Arinzo yẹn tó sì fi ṣe premier yẹn dáadáa after gbogbo ìgbà yẹn bí after a week or 2 weeks after tí gbogbo kìíní yẹn ṣẹlẹ̀ mama jí àbí kí ló ń porúkọ ẹ Ẹ̀gbọ́n Ojuabe ayé ni ẹ èèyàn tó bá rí ẹ tí ò bá sá Ojuabe gan gbọ́dọ̀ sá fún ẹ ṣòbí á máa dá ẹni yẹn ni. You turn everything around ó ní Iyabo ló ń jáyàn bọ̀ mo gbé ó ní nǹkan tó fi gba ti Iyabo nìyẹn so kó wá bọ̀ ó lè mọ́ra kó lè máa bọ̀ mo tún ò lórúkọ Iyabo náà mọ́ mo tún ló gbàjọ Iyabo náà ń dráàgì ṣé ó kú ní gbogbo ìgbà yìí nítorí I don't understand ṣé ó ti kú ní gbogbo ìgbà tí gbogbo kíní yìí ṣẹlẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi wàhálà ti ṣẹlẹ̀ o mi ò believe I cannot even believe this. I cannot even believe this. Mo ní ibi tí mo ti ń funra sí mama G yìí ni pé ibi tó ti sọ pé torí pé Lizzy lọ attack Ojuabe torí ẹ̀ gangan ló ṣe wá fight fún àbúrò òun. No, that is not the only reason. Then they attack your own younger sister. Tí Lizzy rest ń ṣépè fún tọmọtọmọ. You stood up for your sister when they were attacking Iyabo Ojo because of what Motun did. Tí Iyabo ò mọ nǹkan kan nípa ẹ̀. You were over there telling us that Iyabo fẹ́ jáyàn bọ̀. You were over there telling us that wọn fún ní Lizzy ní opportunity láti sọ̀rọ̀ ni. Wípé wọ́n dá Lizzy lóró ni. You were pain orí bó ṣe ń lọ wájú tó ń lọ ẹ̀yìn tó ń sọ sọ́tún tó ń sọ̀rọ̀ with both sides of your mouth. Mama G ẹ̀yin èèyàn mi àbẹ́ ẹ̀rọ lọ́hùn bí. You were talking from both sides of your mouth, Mama G. Ìkà ọ̀dájú abiyamọ ló máa ń ṣe bíi tiẹ̀. Olórí burúkú ẹ̀dá ló máa ń ṣe bíi tiẹ̀. Aṣèrè ẹ̀dá ló máa ń ṣe bíi tiẹ̀. Ó ní Iyabo fẹ́ já Motun bọ̀. Who is Motun? Who is Motun before she met Iyabo? Ó ní sìn ó ti ń ta rice ṣèbó ti ń dáná. Did she need Iyabo for anything? Kí ló lọ ṣe lọ́dọ̀ Iyabo if she doesn't need Iyabo? Why is she using Iyabo's name láti máa lu jìbìtì? Láti máa lu àwọn èèyàn jìbìtì if she doesn't need Iyabo? Ní oríkọ àjọ yẹn gan, ó kọ orúkọ Iyabo Ojo àjọ ìgbà kan àwo kan. Ó lo orúkọ Iyabo Ojo fàjọ. This is where the problem started from. If she is somebody, why did she use Iyabo Ojo? Nígbà tó mọ̀ pé òun gangan ló ní àjọ, òun ló ń coordinate ẹ̀. Kò ṣe lórúkọ ara ẹ̀ kó lórúkọ Motun. Look at these people. Kí ló dé tó lórúkọ Iyabo Ojo? If she doesn't feel like Iyabo is somebody, why is she going close to her? Why is she using her name to be scamming people? Now, all of a sudden, Iyabo is the suspect. You turned this victim into a suspect right in front of us.
Mama G, èèyàn tó bá rí ẹ tí ò bá sá, ìwọ ló máa bà ti Ojuabe jẹ́ o. Ìwọ ló máa bà ti Ojuabe jẹ́ pẹ̀lú bó ṣe ń lọ yìí. Only you stood for Motu. You can stand for anybody. But the truth still remains that Motu did something wrong. Even as Atigbagan don't drag Iyabo, Iyabo did not even want to send Motu away. Wọ́n kẹ́nu bọ́ ni. Do you know that? Iyabo did not even want to send Motu away. Àwọn èèyàn ló kẹ́nu bọ́ Iyabo. Wípé o gbọ́dọ̀ lé ní o gbọ́dọ̀ ṣe kíní. She was even fighting for Motu. Iyabo, yes, ẹ rántí. Táwọn èèyàn sọ pé ṣó ní nǹkan míì tó wà ńbẹ̀ ni jẹ́ kó ọmọdé yìí máa lọ. They were insulting Iyabo because of Motu. She was even standing for Motu. They were dragging her because of this. Mama G, ó jẹ́ má gba ẹ̀ṣẹ̀. Ó jẹ́ má gba ẹ̀ṣẹ̀ ní gbogbo ibi tó fẹ́ máa lọ. Ó máa ṣe, ó ti ṣe, number one, ó ti ṣẹlẹ́dà Iyabo pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. Ó ti ṣẹlẹ́dà Queen Mother torí kò tiẹ̀ yé mi. Ọ̀rọ̀ tiẹ̀ kò gbà kó gbé kò fi ibi kankan jọra wọn. Ó ń yọ ọ̀rọ̀ láti ìsàlẹ̀, ó ń yọ ọ̀rọ̀ látàárín. Ó ń yọ ọ̀rọ̀ láti àárín, ó yọ látòrí. Àwọn warriors tí wọ́n crop kìíní ẹ̀ sí pé ṣe ti rí gbogbo nǹkan tó ń sọ sí wípé Iyabo ló máa ń jáyàn bọ̀. Níbo ni Iyabo ta ni Iyabo jábọ́ rí? Níbo ni Iyabo ti jáyàn bọ̀? Ẹ̀yin bíbí wọn yẹn burú o. Ẹ̀yin èèyàn yẹn burú o. Àṣẹ́bí eléyìí lẹ ṣe rí. Ojuabe lọ mẹ́gbọ́n ẹ̀ so lọ gba abẹ́rẹ́ wèrè fẹ́ gbọ́n ẹ̀ o. Lọ gba abẹ́rẹ́ wèrè kí gbogbo ẹ̀ tó dẹ́tì. Torí ó máa ta bẹ́ẹ̀, ó máa ta bálé, ó máa ta bóko ni. Bẹ́ẹ̀ ni, wo kékeré ni Lizzy ṣe fún ẹ. Lọ mú ẹ̀gbọ́n ẹ̀ so. Ẹ lọ bára yín sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́. Torí àtẹ̀yìnwá àṣẹ̀bọ̀, àbúrò mi mò ń dá fún ló máa sọ o. Ẹ worú gbogbo nonsense yìí ná. Just imagine how manipulative this stupid woman is. Ní nǹkan tí gbogbo wa mọ̀ tó ṣojú wa, it was right in front of us. That time, ìgbà tí gbogbo kìíní yìí ṣẹlẹ̀. Right in front of us. Báwo làwọn èèyàn ṣe burú báyìí ná? Ẹ máa jẹ́ kí oore kó fún olóore ṣe. Oore ni Iyabo ṣe fún Motu náà. Ṣé tí Iyabo bá fẹ́ jáyàn bọ̀, ṣó máa tiẹ̀ gba Motu in the first place ni? Do you know how many people ló fẹ́ wà ní position tí Motu wà náà nínú life Iyabo yẹn ni? Oore ni Iyabo ṣe fún Motu náà. Ṣé máa dúró èèyàn tó fẹ́ wà nínú position yẹn pé Motu, you are with Queen Mother. And you sit down there. If Iyabo bá fẹ́ jáyàn kò tiẹ̀ nígbà in the first place, you sat down there. You are saying shit. You are saying nonsense. Nonsense ló ń sọ. Bó ṣe dàgbà tó lò ṣe. Mo rò pé ọlọ́pọlọ tẹ́lẹ̀ ni ò ní nǹkan kan. Kò sọ́pọlọ lórí ẹ̀. Mama G. Kò sí ọpọlọ lórí ẹ̀. You are different from Ojuabe. Ó dẹ̀ jà fún torí mo ti sọ ẹ sì máa wo okùn ọmọ ìyá sì máa já ni. Ìwọ àti ẹ̀ pẹ̀lú bó ṣe ń lọ yìí. Okùn ọmọ ìyá yín yẹn sì máa ṣe kí ni ẹ sì máa fojú ara yín gbolẹ̀ lórí social media yìí ni. Ẹ̀yin ìkà ọ̀bàyéjẹ́ irú rubbish wo leléyìí? O sí láyé ni? Ṣé o sí láyé ni? Àwọn warriors wá ń crop video ẹ̀ wọ́n á fi yín attack Iyabo. Kò sí wàhálà. Ibi báyìí náà la máa wà. Ta máa rí gbogbo ẹ̀ tó máa unfold díẹ̀díẹ̀.